Ẹ káàsán bàbá wa adúpẹ́ tí a tún láǹfààní àti rí yín a máa rí ní lóòrèkóòrè a ní láti máa béèrè orúkọ yín ẹni bá ti rí àwòrán yín wọ́n ti mọ ẹni tó ń bá wa sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ ẹ bá wa kí gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire nítorí pé a ti ń ṣe Easter látijọ́ Friday títí di èní Monday tó ń pè ní Easter Monday. Gbogbo ọmọ Oòduà lóko lómi ní Nàìjíríà ní Benin Republic ní Togo ní gbogbo ìlú tó wà lágbàáyé more than 170 countries mo kí gbogbo yín pé ẹ kú ọdún o ẹ kú ọdún Easter yìí o ó bá wa ní ire tìrẹ ọdún tó ń bọ̀ náà tún bá wa ní dáadáa o mo kí yín o ọtọdún tó ń bọ̀ lágbára Ọlọ́run náà inú orílẹ̀-èdè tiwa ló máa bá wa lágbára Ọlọ́run lágbára Ọlọ́run lágbára Olódùmarè mo kí gbogbo yín o ẹ káàtijọ́ o ẹ kú iṣẹ́ ń bí gbogbo tẹ́ ẹ wà o Ọlọ́run á máa bùkún yín o tọmọtọmọ Ọlọ́run á máa bùkún yín o ẹ kú iṣẹ́ náà. A ní ìbéèrè tó pọ̀ ká fẹ́ béèrè ni pé a ti ń gbóhùn yín ní òrèkóòrè tí ẹ ń bá wa sọ̀rọ̀ lórí Zoom lórí íńtánẹ́ẹ̀tì àtúnrí yín ní lórí ìjókòó nígbà tí a fẹ́ mọ̀ ni pé ibo la báṣẹ́ dé níbo là ń lọ ìyẹn kan ẹlẹ́ẹ̀kejì ni pé àsíá wa ẹ bá wa ṣe àlàyé ẹ̀ fún àǹfààní àwọn tí wọ́n máa gbọ́ tí ẹ fẹ́ fi ohun yẹn sílẹ̀ fún wa. Iṣẹ́ tí ń lọ dáadáa Ọlọ́run fúnra rẹ̀ lọ́wọ́ sí nǹkan tá à ń ṣe kì í ṣe ibi tí alágbára mọ níṣẹ́ náà ń lọ dé mọ́ ó ń kọjá ibẹ̀ lọ ìyẹn jẹ́ kọ̀ọ̀kan wá balẹ̀ wípé Ọlọ́run lọ́wọ́ sí nǹkan tá à ń ṣe Olódùmarè lọ́wọ́ sí nǹkan tá à ń ṣe. Ọ̀rọ̀ tí àṣìá mo gbọ́ pé àwọn ọmọ ẹ̀ ń dá béèrè lọ́wọ́ ara yín ṣé àṣìá ilé ìtawà ìkan wà mìíràn tún wà ẹ jẹ́ ká ń sọ ní ṣókí. Nígbà tá a bẹ̀rẹ̀ ní Èṣì a ṣe àṣìá kan a lọ gbé fún àwọn UNPO pé àṣìá wa ni àṣìá wa temporary lè nìyẹn ní àsìkò àṣìá tá a ṣì ń lò ńgbà tá à ń ja ogun ọ̀rọ̀ self determination lọ́wọ́ nìyẹn. Ńgbà tó Ọlọ́run bá ṣe tí a bá lè sọ pé àmàdé parí ìjà yìí ó mà dé bọ́sì àwa jókòó ńgbà yẹn àwa yan àwọn tó máa ṣe àwọn iṣẹ́ kan fún wa èkéni kí ni irú kọ́rẹ́ǹsì wa ṣe máa rí èkejì kí ni àṣìá wa ṣe máa rí ẹ̀kẹta coat of arms wa àti oríṣiríṣi bẹ́ẹ̀ wọ̀nyẹn lọ a gbọ́dọ̀ farabalẹ̀ ká wá ṣe dáadáa ńgbà yẹn eléyìí tá a sì ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí temporary wa ká kàn rí nǹkan lò ká sì máa lò lọ ìyẹn ni kẹ́dẹ̀ jẹ́ ká respect ká máa lò ó má di méjì mẹ́ta káàkiri torí tó bá yá tí a bá gbé àṣìá kan sí gbogbo iwájú gbogbo ayé through UNPO ó tún dọ̀la ká tún wá kọ lẹ́tà sí àbí UNPO àbí United Nations àbí European Union àbí American government àbí ká tún wá gbé àṣìá mìíràn jáde àwọn èèyàn àmọ́ àwọn kí ló ń ṣe àwọn ará bíi ìgbà èwo ni ká wá gbà so eléyìí tí a ti bá gbé síwájú yẹn jẹ́ ká lò ká respect ẹ̀ báyìí but kò sẹ́nì kankan tó lè fọwọ́ sọ̀yà pé àṣìá wa àṣìá ìlú wa níjọ́ lọ́la nìyẹn kò sẹ́ni tó lè fọwọ́ sọ̀yà ẹ̀ nǹkan tá a lè fọwọ́ sọ̀yà ń bẹ̀ ni pé àṣìá tá à ń lò lénìí nìyẹn tó bá Ọlọ́run má jẹ́ kó gùn dé tó ogun bá dé gan àṣìá tá a máa gbé síwájú wa nìyẹn for now totally temporary but the time is coming when you our young people and you are you know how much confidence I have in you will do it. Àwọn kan lára yín ti gbé fọ́tò kan ránṣẹ́ pé ìlú wọn ní 2024 gbogbo ẹ̀ has skyscrapers wonderful streets and so on. Ọlọ́run àgbà fún wa a ṣe é ṣe fún wa a ṣe é ṣe fún yín o èmi dúró mò ń wojú yín o Ọlọ́run á fún yín ṣe o mo wà lẹ́yìn yín bó ṣe jẹ́ nìyẹn
inú mi dùn fún gbogbo yín o and I'm very proud of you all. Ẹ kú iṣẹ́ o. ẹ ṣé gan bàbá wa àmàrí bá ẹ ṣé, thank you very much.